ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú èrògì òrèǹtì àti bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdo ní Ìkòdó ọ̀gá ẹ̀lùkùmẹ̀lẹ̀ bí bàbá ṣe máa ń sọ wọ́n ní kí Bọ́lá Ahmed Tinubu yẹn pírẹsidẹ́ǹtì wa wọ́n ní kó di Aso Rock mú yẹn ní Àbújá lọ́hùn kí ọba wa Sótóbi yẹn ti ìlú Ìkòròdú kó di Ìkòdú gangan mú kí àwọn tó bá tún fẹ́ di Òṣòdì gbogbo ẹ̀mí kan dì mú oṣù bọ́ ṣe wá rí orí ìta Ìgbòdú yìí gangan àbá ní ẹ̀fílẹ̀ f'Alubarika àbí kí ni mo rí ìjọba Ògùn wọn ní ẹ̀fílẹ̀ f'Alubarika lẹ́ni lórí ètò wa kí la fẹ́ gbé yẹ̀wò kí la fẹ́ sọ ṣùgbọ́n ṣáájú ohun gbogbo kí bàbá kọ́kọ́ bá wa kí àwọn aráalé torí bàbá ti dé hate báyìí àwọn kan ti di mò ń bọ̀ ná bàbá èyí oge sáà àdúrà wa gbà àní jákulẹ̀ Ọlọ́run ní dójú tì wá àánú á dìde ìyanu á ṣẹlẹ̀ yóò rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. bàbá kò ń ṣe ti ìgbégi ti goyí ilẹ̀ kọ́. bá a ṣe lérò kọ́ la bá amúra ẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ amúra ìjọba yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ó sì ń dà wọ́n ló jí ń dà náà. Ọlọ́run kó jàánú wa lórí ètò lẹ́nu kí la fẹ́ gbéyàwó kí la fẹ́ sọ kí eku lé kó gbọ́ kó sọ fún tòkó ẹgbẹ́ gbogbo àwọn èèyàn tọ́jọ́ ń wo ètò wípé ètò àṣírí ayé ti gorí afẹ́fẹ́ o ṣùgbọ́n lè ní bàbá bí nǹkan tẹ́ sọ síwájú ẹlẹ́tí múra ìjọba ilẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó sì ń dá bàbá ló sì ń dá ẹ̀jẹ̀ àdákẹ́ lórí ọ̀rẹ́ ṣùgbọ́n kọ́ta fẹ́ sọ lè ní ní wípé tẹ́ bá rántí bí oṣù mélòó kan sẹ́yìn kó tó di pé a dìbò tààrẹ ta ní ògbóǹtarìgì òṣèré orí tíátà yìí yẹn Olaiya Igwe ẹ̀bùn olóyèdè tí ó lọ sí òkun bọ́ra ń wòwò tó ń ṣàdúrà nínú òkun káwá bá yín tẹ̀sọ́ wípé èèyàn ò kí ń bọ́ra sí wòwò ṣàdúrà ẹni tó bá ti lè bọ́ra sí wòwò èpè ló ń ṣẹ́ kò ń ṣe pé ó ń gba àdúrà ọ̀rọ̀ tó bá sọ lọ́jọ́ náà kò tí ì máa ìpọ́dún kan kọ́tà rò kọ́lá bábẹ́yìn náà ṣe sọ pẹ̀tí múra tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tààrà àwọn tó wá ń sọ pé ẹ̀bùn olóyèdè àwọn Igwe ṣé ò ní oyè bí etí odò ló ṣì lọ bóyá o máa wọnú odò lọ báyìí o máa lọ bá àwọn ọ̀gá iyemẹja pé nǹkan tó béèrè òdì ló ń bọ́ sí o òun làwa wò pé kí lè rí sí pàápàá lórí ìjọba tó lọ lọ́wọ́lọ́wọ́. ó ṣe yèyé oge ọ̀rọ̀ náà rèé sórí níjọ́ náà lọ́hùn-ún bí àná ló dàbí àná yìí tá a fẹ́ dìbò níjọ́ yẹn mo sọ pé ọ̀nà pin mọ́ wọn lọ́wọ́ ni ọ̀nà ò sì ní pin àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ níjọ́ náà mo sọ pé bí kìrìsìtẹ́nì àti mùsùlùmí bó ṣe yẹ kí wọ́n gbàdúrà níjọ́ náà lẹ sọ fún mi pé ọmọ Yorùbá lẹ́ni yẹn tó ń ṣe tíátà tí mo ní iṣẹ́ yíbò nígbà ní Igwe ẹ wá ní ọmọ Ẹ̀gbá bí ọmọ bìkan lẹ pè sáńjọ́ náà mo bọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ mo sì rántí ṣe rí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ là máa rí Ọlọ́run ló lópin ọ̀rọ̀ ẹ wòjọ́ ẹ wò àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe tẹ̀léra wọn ńgbọ́ ọba yá wọn á padà gbọ̀rọ̀ mi gbọ́ ńgbọ́ ọba yá ọ̀rọ̀ mi á padà di àtẹ́tísí fólóríire sọ́nà ọba lọ́ba tí í ṣe gbogbo nǹkan Ọlọ́run lọ́ba àfọkàntẹ̀ Ọlọ́run lọ́ba àfọkàntán Ọlọ́run lọ́ba àgbójúlé níjọ́ náà lọ́hùn-ún tí wọ́n ń bọ̀ wá s'Èkó ẹni bá a ṣe sọ́njọ́ náà tá a fẹ́ dìbò náà a sì ń lérí à ń jiyàn níjọ́ náà nígbà wọn tún dìbò yẹn tán tí mo sọ pé pẹ̀lú ògo Ọlọ́run Ahmed ọmọ Tinubu òní ó wọlé àbí bọ̀tí kí n tó ànọ́ọ̀sì ìbò lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lọ̀rọ̀ yìí tẹ̀ gbé wáyé sọ̀rọ̀ mi tí ànọ́ọ̀sì mi mò ń ṣe so síwájú ni àti ẹ̀ tí dìbò àṣemúra ìbò mo ní èmi ò tí ì sọ àsọtẹ́lẹ̀ lẹ́wọ́ alẹ́ nìkan lọ bọ́ra alẹ́ ń hò mo ní bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbàdúrà pé
pé kìrìsìtẹ́nì tòótọ́ á wọ sùtánà funfun nẹ́nẹ́, á wá wọ agbétúràrí tó dáa, á fi sára, á wá gbàdúrà, àdúrà yẹn á wá gbọ́, torí tí jẹ́ kádùá ó gbà. Ó dàbí pé téèyàn bá wà lọ́fíìsì, Ọlọ́run kọjá ẹni tá a sọ pé yóò jókòó ká má sí ọ̀rọ̀ sọ, ká má sí ọ̀rọ̀ gbọ́. Tá a bá pọ̀ Ọlọ́run lórí ìjókòó, ojú ìjókòó lọ. Tá a bá pọ̀ Ọlọ́run lórí ìnàró, ojú ìnàró lọ. Tá a bá pọ̀ Ọlọ́run nínú atẹ́gùn, ojú atẹ́gùn lọ. Tá a bá pọ̀ Ọlọ́run nínú òṣùpá, ojú òṣùpá lọ. Tá a bá pọ̀ Ọlọ́run nínú ìmọ́lẹ̀, ojú ìmọ́lẹ̀ lọ. Tá a bá pọ̀ Ọlọ́run nínú òkùnkùn, ojú òkùnkùn lọ. Tá a bá pọ̀ Ọlọ́run nínú òkun, ojú òkun lọ. Tá a bá pọ̀ Ọlọ́run nínú ọ̀sà, ojú ọ̀sà lọ. Ìbò lọ́lọ́run ò sí. Ẹni tó wà ní yàrá tó tilẹ̀kùn mọ́ rí tí ń sọ pé Ọlọ́run ṣàánú mi, ọgbọ́dọ̀ mọ́sálásí ṣàánú mi, gbàdúrà mi, yá Látìfù, yá Sàmádù, yá Jàjálù, yá Jàlùkà, ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò sẹ́nìkan tó gbọ́. Ọlọ́run àwọn màláíkà ti ń rán wọn èyí ọjú tán, dépò pé ẹni tó wá sọ pé ọgbọ́dọ̀ mọ́ gbà, ọgbọ́dọ̀ mọ́ ṣe, ọgbọ́dọ̀ mọ́ ṣe. Ó ti di tó ní gìrì. Kí ni o ní mo wí? Ó ti ń di tó ní gìrì. Ṣe rí àìgbàwèrè mẹ́sìn, gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́. Èmi ti mọ̀ pé yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Mo sọ ń jọ́ sí pé ọ̀rọ̀ yóò padà lẹ́yìn. Ńjọ́ náà mo sọ pé téèyàn bá lọ bẹ lọ́hùn fún èèyàn tó bọ́ra alẹ́ ìhòhò, ṣé ìhòhò ló fẹ́ jẹun tọ̀hún sí ni? Ṣé ìhòhò ló fẹ́ jáyé sí ni? Ṣé ìhòhò ló fẹ́ kọ́rọ̀ jáde sí ni? Wọ́n ibẹ̀ lọ́hùn ní ìhòhò. Mo sọ bẹ́ẹ̀. Kìrìsìtẹ́nì ó wọ sùtánà, á bẹ Ọlọ́run. Àwọn áńgẹ́lì àánú, yá Látìfù ara wọn ni, yá Sàmádù ara wọn ni, ó kọ Ọlọ́run ni, wọ́n á jáde àánú. Mùsùlùmí yóò wọ jàlámíà funfun, á gbé láwàní, á wá bọ́ sórí àdúrà. Tó bá bẹ̀rẹ̀ Ọlọ́run Allahu 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 anta Allahu yá Látìfù yá Sàmádù. Ọlọ́run kí ni ń fẹ́? Kí ni ń fẹ́ yín màláíkà mi? Kí ni ń fẹ́? Ọlọ́run wàá wò pẹ̀lú mímọ́ làásìn lọ́hùn. Sórí ká bọ́ra alẹ́ ń hòhò, eléyìí Ọlọ́run ṣe gbọ́n tó ń sọ. Kí ni o ní mo wí? Ọlọ́run ò gbọ́ nǹkan tó sọ. Rọ̀rọ̀ ìyẹn kọ́ ló ń ṣẹlẹ̀. O ní kí ni ń ṣẹlẹ̀ yìí? Ẹni tí ó bẹ̀ lọ́hùn tó bọ́ra alẹ́ ń hòhò tó fẹ́ yáyàn ń wèrè. Kí ni ìrètí ẹ̀? Níbo ló ti rí? Bá àfá ọba gbàdúrà, wọn á ní kọ́ mọ́ lo ìsìmí yẹn ní òdì o. Bí Kìrìsìtẹ́nì ọba gbàdúrà, wọn á ní kó mọ́ pe áńgẹ́lì yẹn lódì o. Ẹlẹ́sìn kan àbáláyé tí wọ́n bá fẹ́ ṣètùtù, tí wọ́n bá fẹ́ ṣèwẹ̀, wọn á ní àbí tí wọ́n ní ó fi wẹ̀ ń lo mú ni. Sọ ọmọ kó ti ṣe sódìnù lọ̀rọ̀ yẹn fi jáde pé àbí tí wọ́n ní ó wẹ̀ ló mú. Téèyàn bá ń hùwà kànrankànran, téèyàn ń hùwà tí ó bófin mu, àwọn ẹlẹ́sìn kan àbáláyé wọn wá ní àbí nǹkan tí wọ́n ní ó wẹ̀ ló mú ni. Àbí wọ́n yìí sọ bẹ́ẹ̀? Ṣe gbówó yẹn rí àbẹ̀ gbọ́ rí? Níbi pé èèyàn fẹ́ ṣe nǹkan èèyàn ti ṣe nǹkan lódìnù. Àgbo tó bá yẹ kéèyàn ó wí àgbo, èèyàn ti mú nìyẹn. Èèyàn ti múnù wá ní sí èsì pé nǹkan tí wọ́n ní ó fi wẹ̀ ló mú, tó fi gbòdì. ló fi gbòdì. Ìyẹn rí bẹ́ẹ̀. Mo dẹ̀ wá sọ ńjọ́ náà, mo ní nǹkan méjì lè fà. Àtẹnujẹ́ lè sọ pé kéèyàn ó ṣerú bẹ́ẹ̀. Mo sọ bẹ́ẹ̀ ńjọ́ náà torí mi ò sọ̀rọ̀ àbòsí. Mi ò dẹ̀ ń hùwà àbòsí, mi ò dẹ̀ ní sọ́nsọ́ àlọ́ ẹ̀fẹ̀. Mo ní nítorí ẹnìyẹn ó jẹ, ó lè jẹ́ pé òun ló fà. Ó lè jẹ́ pé inú rẹ̀ dùn jù, òun ló fà. Ó lè jẹ́ pé òkúrọ̀ èèyàn ni
ń ló fà kí ni ẹni mo wí ìyẹn làtẹnu jẹ́ ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi ṣùgbọ́n ká wá lọ sórí pọ́ǹtì tẹ́ bí mi gan pé só tọ̀nà kéèyàn ó gbàdúrà ní hòhò tí mo sọ ń jọ ṣiṣẹ́ mọ̀ pé náà lẹ bèrè ń jọ náà kò tọ̀nà bí ọba ṣe lọ sí etí òkun kọ́ wá ṣẹ́yọ̀ wá tó wọṣọ padà bọ́ sínú òkun ni àbí yọ̀ wá tó dọ̀bálẹ̀ létí òkun àbí yóò rí òkun irú yẹn kọ́ ló ń fa ọ̀rọ̀ eléyìí ohun ẹ̀ mọ́rọ̀ ọdún ni ṣé ìyẹn jẹ́ àfáà ni àbó jẹ́ wòlíì àbó jẹ́ babaláwo irú iṣẹ́ tí ò jẹ́ má dùá irú ẹni bẹ́yẹn tí ó jẹ́ ní ń wá ṣe rí ọ̀rọ̀ yẹn tèmi sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ní sì tó sọdì sí Nàìjíríà ń gbóná ṣùgbọ́n ibi ọ̀rọ̀ yẹn fi sọ́tún tó fi sósì tá a bá lébi ọ̀pààyàn Nàìjíríà ebi ń pààyàn àwọn èèyàn ń kú kí ni oní mo wí. ebi ń pa àwọn èèyàn. àwọn èèyàn ń kú nàmbà wán ẹni tó kọ́kọ́ fàdí wàhálà yẹn òun ni pé a ní ààbò tó kulẹ̀ kí ni ẹni mo wí. a ní ààbò. kò sí ààbò òkè àwọn àgbẹ̀ mélòó ló lè lo oko mọ́ tọ́kàn wọn balẹ̀ àwọn àgbẹ̀ mélòó ló lè pẹ́ lóko mọ́ àgbẹ̀ mélòó ló lè lọ sùn sínú ahéré lóko tí ò ní wálé lọ́sẹ̀ kan mọ́ tó lè dáko oúnjẹ lẹ́tọ̀ọ́ àti pọ̀ tí ètò ààbò bá ti wà bọ̀tì ó dàbí pé àwọn ìjọba wa yìí wọn ò lólúgbọ̀nràn wọn ò mọ tó kàn kí Ọlọ́run fẹ́ràn wọn ṣùgbọ́n àwọn ò fẹ́ràn Ọlọ́run kí ni oní mo wí. Ọlọ́run fẹ́ràn wọn ṣùgbọ́n àwọn ò fẹ́ràn wọn. ṣe rí níbi pé kéèyàn ò mọ tó kàn lèèyàn fi fẹ́ràn Ọlọ́run ṣe mọ̀ abẹ Ọlọ́run pé Ọlọ́run bá wa ṣe nǹkan yìí Ọlọ́run ṣe èèyàn báyàn wáṣẹ́ àyàn kì í báyàn ṣiṣẹ́ o ṣùgbọ́n èèyàn báyàn gbogbo ọkàn gbogbo ọ̀nà gbogbo ààyè lèmi fi dúró ti Ahmed ọmọ Tinubu mo dúró tì lórí àdúrà mo gbójú bú lọ́dọ̀ àwọn míì tó jẹ́ aláàánú mi nílùú òyìnbó ní gbogbo bí nítorí Ahmed ọmọ Tinubu ẹlòmíì bínú mo sì dúró sí pé yóò wọlé sẹ ẹ̀yìn ẹ̀ ni mo sì wà ẹni ó bá wù ó kí mi ẹni ó bá wù ọmọ kí mi ẹni ó bá wù ọ fẹ́ mi ẹni ó bá wù ọmọ fẹ́ mi Ahmed ọmọ Tinubu yóò wọlé ìbò yìí sẹ́ agbóǹbì àdúrà Ọlọ́run sì jẹ́ kó rí bẹ́ẹ̀ bọ́tí tí ń gbà táwa ń sọ fún níbẹ̀rẹ̀ pé ọ̀tẹ̀ wà ń bẹ o wíwọlé rẹ̀ ọ̀tẹ̀ wà ń lẹ́ o àbí ìmọ̀ sọ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ téèyàn ò bá sọ tí ò bá lákọọ́lẹ̀ lẹ́sọ̀ pé ẹ̀yin ò ṣe sọ yìí ń báyìí ń gbà yẹn bàbá kí ni ẹni mo sọ nígbà tá a sàsọ tẹ́lẹ̀ lọ́dún yìí mo ní gbogbo bí kálukú ń bá ń lọ kó dágbére wọ́n fẹ́ máa yọ ọmọ lẹ́yìn ìyá ẹ̀ nínú ìjọba yìí bẹ́ẹ̀ni níbi tí ajínigbé tí ó fẹ́ fẹ̀jú dé mo ní iná ó jà iná kàsàdédé bínú tí ó máa gbiná mo sọ bẹ́ẹ̀ àbí sọ bẹ́ẹ̀ ńgbà tá a wá sọ nǹkan yìí kí ni ìmọ̀ràn kí àwọn òṣìṣẹ́ pé òkè bàbá kí ni solution bàbá kí ni a lè ṣe sọ̀rọ̀ yìí òkè number one ààbò ni ò péye àwọn ọlọ́pàá tó yẹ kí wọ́n máa wà láàbò ìlú ààbò àwọn ẹ̀yìn àwọn olóṣèlú ni wọ́n ń wà ẹ̀dá ti sọ lójú eégún aṣọ àkú ńjọ́ ò là ní kú tẹ́lẹ̀ kò sí ìjọba gbà tí ò ní sí kolokolo orí ẹ̀ ń bẹ olóṣèlú kan ọlọ́lọ́pàá 6 lọ́dọ̀ omi ní 8 wọ́n ní múbà lọ́dọ̀ ààrí múbà ń ta mọ́ àwọn sọ́jà mi ń bẹ lẹ́yìn olóṣèlú mi ṣé ààbò ìlú ni wọ́n ń ṣe àbáàbò èèyàn ààbò olówó ni wọ́n ń ṣe àbáàbò àtálíkà níbi tó ń jẹ tí ń wá
kò sí ọkàn balẹ̀ láti dáko mọ́ ńlò jẹ́ fi wọ́n kí ló àánú ọlọ́ọ̀sẹ̀ là fi ń róúnjẹ kò yẹ ká rí sùmọ́ ń gbòòrò àánú ọlọ́run là fi ń rágbàdo kò yẹ ká rágbàdo mọ́ ń gbòòrò àánú ọlọ́run là fi ń rọ́gẹ̀dẹ̀ kò yẹ ká rọ́gẹ̀dẹ̀ mọ́ ń gbòòrò sẹ́lóńdó bí wọ́n ti ń pọba lèyìn ó ti lóko tí ó lọ sùn sẹ́lẹ̀ haúsá níbi wọ́n ti ń gbé èèyàn nínú ilé ibi tó sùn sẹ́ńbẹ̀ ni ó ti lọ dákó oṣù. Ahmed ọmọ Tinubu èmi ò tí ì padà mo sì lè padà mo lè padà tí ó sì tẹ́nìkan kan sọ tí ó sì tẹ́nìkan ó ṣe torí ibi igi tá a bá ti búra nígbà tá a bá dára wà á débẹ̀ pé ibi igi yìí ó bẹ́ẹ̀ la ti búra o pé àníṣà burú fúnra wa o a ṣe dáadáa pẹ̀lú ara wa o a ṣe dùnú èmi ò béèrè owó rẹ ní sì kọ lẹ́tọ̀ owó sí tọ́ ọ bá rí gbogbo nǹkan ni mo ní mò ń lọ bẹ lọ́n fún Nàìjíríà lọ́dún yìí ní mọ́kà àbí ń sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ àbí ń sọ bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ àbí ń wí bẹ́ẹ̀ a ti wá sọ bíi 4.5 kalẹ̀ wọ́n ti fún wa níwèé ọwá tún dìjẹta wọ́n kọ́ pè mí ní sàlámàlékún bàbá Alubarika o à ń gbé tó yín o à ń gbọ́rọ̀ yín o lórí Nàìjíríà o lórí gíní o lórí ọ̀rọ̀ gọ́fúnà tẹ́sọ o lórí ọ̀rọ̀ mo ní ẹ ṣeun o àbálọ àbábọ̀ o wọ́n ti owó yẹn wọ́n ti fi 400,000 lé sí báyìí o. fún 4.5 tá a sanlẹ̀ tẹ́lẹ̀. ó ń lọ bí 5 million. wọ́n á lọ bí 5 million àyà mi ṣe kọ́kọ́ já pé èmi tó jẹ́ pé owó oúnjẹ tí ń fi fáwọn ọmọ ilé kéwú tí ń fi fáwọn ìyàwó ní ń bẹ lọ́rùn rẹ̀ lọ́wọ́ 4.5 ni wọ́n tún fi kún wọ́n tún wọlé àkọ́kọ́ san wọ́n wá tún fi 400,000 létí ó di 1,000 kẹwù ọgbọ́n tí wọ́n bá ṣe ó di 1,000 ìjọba Nàìjíríà ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ṣé bí àlìkáwà ní pé ẹni ọba kọ́kọ́ sanwó kò ní lé mọ́ ńlá jọ sí àlìkáwà ní pé ẹni tí ọba lọ kó ṣe àti béèrè owó lọ́wọ́ olóṣèlú béèrè lọ́wọ́ nǹkan kan pé bọ̀tí a gbé Nàìjíríà rù tó lọ́ba kalẹ̀ tó kòkè ibì kan là á tọ̀ sí ẹ jẹ́ ká tún tọ̀ sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tí wọ́n tún wà ní Mọ́kà tí wọ́n tún wà tó jẹ́ pé àwọn ń wálé ọdún àwọn ọ̀ràn ànábì ni wọ́n ká tó lọ fọ̀rọ̀ sùn wọ́n pé ọ̀rọ̀ Nàìjíríà yà àfi ó dà àfi ó ṣe àfi ó tùbà àfi ó tùṣẹ̀ à ń bá a lọ bẹ́ẹ̀ sẹ́yìn kò yẹ kí n mójútó lé lọ́wọ́ kò yẹ kí n mú yèyí oge lọ́wọ́ oníṣẹ́ tèmi gan náà ti pè báyìí tí mú wọn lọ́wọ́ ẹ̀yin dẹ̀ mú 100 million ẹ̀ lọ ń gbé pamọ́ sọ́wọ́ àwọn ọmọbìnrin pupapupa pé kí wọ́n máa ha ṣé àwọn ọmọbìnrin yẹn bó lẹ̀ ní kí wọ́n ṣòwò tí n bá máa padà ń sọ̀dí o tí n fi padà o ṣùgbọ́n n tèmi tún wá rí bẹ́ẹ̀ mo ní pé ṣe mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ nọ́mbà wa mo sọ pé Ahmed ọmọ Tinubu mo fọlọ́n sọ president wa mo ní kó má jìnnà sílé níjọ́ yẹn ni mo kọrin kan pé bọ́ bá ṣe rí un ní ẹrù mi mo pẹ̀ ìdá tó ojú mi ò tó lé mọ́ àbí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mo tún ti sọ mo ní Aso Rock yẹn nǹkan bú kan wà ń bẹ̀sẹ̀ tí èèfẹ́ kan láṣeyọrí àfi ká bẹ lọ́rùn rẹ̀ láṣeyọrí fi lè wáyé solution kí ni wọ́n wá lórí ẹ̀. wọ́n tẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbéjọba wá sí kan padà. kò lè wáyé bó ni wọ́n ti gbé wá kó bó wọ́n gbé wá tọ́ba ti kúrò ẹ̀tàn lẹ́mọ̀ tèlé kò sí tó jọ yẹn ṣẹ́wárí àbálọ àbábọ̀ ẹjọ́ tí bàbá wa Buhari wọlé àwọn àfáà ńlá wọ́n gbé láwà ní bàkàtà ni wọ́n kọ́kọ́ wọ Aso Rock pẹ̀lú gbogbo Kùránì náà tí wọ́n sà àti gbogbo nǹkan tí wọ́n ṣe amọ̀ntójú Buhari rí o amọ̀ntójú rẹ̀ rí o Yar'Adua amọ̀ntójú rẹ̀ rí o amọ̀ntójú rẹ̀ rí o Jonathan amọ̀ntójú rẹ̀ rí o
bí tí bàbá bá ti da gbogbo ẹ̀ sára tán yọ sàmọ̀ sáyìn gbogbo ẹ̀ ní wọ́n ní gáàdù àti ìyàwó àtọkọ wọ́n ti fẹ́ dológogoro kan tó kú ń bẹ́ aṣọ́rọ̀ kìí náà ni àmọ́ tójú náà rí òun náà làwa tó kò sí àsì ní nǹkan kan wà ń bẹ̀ sẹ́ ká wá solúsàn ń bẹ́ kí wọ́n mọ̀ tí ì jẹ́ kí wọ́n pẹ́ gan wà ẹ̀bẹ̀ tèmi bẹ̀ àwọn ọmọ Nàìjíríà ni pé ẹ jẹ́ a ní sùúrù Ahmed ọmọ Tinubu èmi fún yín nímọ̀ràn àtàwọn yòókù yín a nídìí ọlọ́pàá ìbílẹ̀ kẹ́ ẹ wá fi ìlú kọ̀ọ̀kan sọ àwọn baálẹ̀ kọ̀ọ̀kan tádùúgbò rẹ bá dàrú ayọ̀ ní baálẹ̀ o ìwọ tó jọba tádùúgbò rẹ bá dàrú ayọ̀ lọ́ba o ìwọ tó jẹ́ kínní kó wá fi sọ wọ́n irú Àmọ̀tẹ́kùn kó pọ̀ sí kan ru lágbára irú kan tún ní kìnìún ń bọ̀ bá yá kan tún ní kìnìún kan ní kìnìún o náà tó dé o àwọn kan pcpc àbí kí ni wọ́n ń pè wọ́n OPC kan àwọn yẹn náà kan rú wọn lágbára àwọn kíní kan rú gbogbo wọn lágbára kí ètò ààbò ọlọ́pàá Ṣàngó gan kó tún wà ó wà ń jọ̀hún láyé àwọn Awólọ́wọ̀ ọlọ́pàá Ṣàngó níbi wọ́n bá dá oko rìsáàfù sí ọlọ́pàá Ṣàngó ní mọ̀ wà ń bẹ̀ wọn èyí jẹ́ ká lọ ìgbé ọdẹ ń bẹ̀ a gbọ́dọ̀ lọ pẹran tó wà nínú igbó irú ẹ̀ wà lọ́nà Kìsí ó dijọ́ mẹ́jọ ayò gba gbogbo ẹ̀ tán níta ni pé ètò ààbò ní òrinlẹ̀ tí ètò ààbò bá rinlẹ̀ kí Ahmed ọmọ Tinubu ó ṣe ètò ààbò ajínigbé kọ́ mọ̀ sí mọ́ ọlọ́pàá igbó wọn dá a lẹ̀ kọjá pé inú igbó làwọn ò fèsì inú igbó wọn fọ́ ọ́fíìsì tí wọ́n sí níbi wọ́n ṣe sọ́gbó rìsáàfù ń jọ̀hún ọlọ́pàá Ṣàngó kọ́ wà nínú igbó bí wọ́n ń kó àwọn èèyàn sá lọ ṣebí inú igbó wọ́n ń kó èèyàn sá a lè fún wọn mọ̀ràn wọn ò tẹ̀lé mọ̀ràn má jáde ńlé dúó ńlé kí wọ́n náà mọ tí ń lọ ọlọ́run wọ́n dá ìjọba Nàìjíríà wò Ahmed Tinubu ọlọ́run má jẹ́ kó ṣe kàátán wá o àwa ti gbẹ́wù rẹ wọ̀ adéfìlà rẹ sórí agbọ́rọ̀ rẹ kàn ọlọ́run má jẹ́ wọn yín mú sí wa ń gbẹ̀yìn o torí ẹ̀tẹ́ awo ẹ̀tẹ́ ọ̀gbẹ̀rì ni o ẹ̀tẹ́ awo lọ̀tẹ́ ọ̀gbẹ̀rì o àwọn tí wọn ò ṣe pé kínní má jẹ́ kí wọ́n rẹ́rìn wa o àwọn tí wọn ò fẹ́ràn wa má jẹ́ wọn tán bá lẹ́gbẹ́ kejì ń ṣe yẹ̀yẹ́ ní tí wọ́n ó ṣe yẹ̀yẹ́ wọ́n ó ṣe yẹ̀yẹ́ ní okòwò jẹ àmọ́ bí àbálọ àbábọ̀ mọ́ ọmọ tí wọ́n mú ń jò ní àgbà àlọ́lágbọ̀ ànígbábọ̀ mọ́ dìbí àlọ́lágbọ̀ ànígbábọ̀ mọ́ àwọn ọmọ tí wọ́n mú nílé Haúsá ń jọ́sí àgbábọ̀ àwọn yòókù náà mọ́ àlọ́lágbọ̀ àlàgbábọ̀ mọ́ ẹ ti wá sọ àwọn èèyàn jáde nílé Haúsá ṣùgbọ́n nínú ìkìlọ̀ tí mo sọ nínú àsọtẹ́lẹ̀ sọmọ pé mo sọ pé kí wọ́n má jẹ́ kí ráyọ̀tì máa wáyé o kí wọ́n má jẹ́ kí ráyọ̀tì máa wáyé o kí wọ́n má jẹ́ kí ráyọ̀tì máa wáyé o tí ráyọ̀tì ń bẹ ń wáyé ẹ̀mí ìjọba yẹn ò ní gùn o omi ó tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu o kí wọ́n ṣọ́ra gbogbo ohun tí jẹ́ ráyọ̀tì kí wọ́n jẹ́ kí wọ́n máa fomi paná ibẹ̀ mo sì sọ pé àwọn obìnrin ó bínú àbí mi sọ bẹ́ẹ̀ páwọn obìnrin ó bínú nínú àsọtẹ́lẹ̀ ọdún yìí ó ń rí bí àbí ò rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ńgbà náà ni àbí àwọn obìnrin fóònù mi ńgbà náà páwọn abínú ni mo sọ pé ọ̀rọ̀ iná ó ṣẹlẹ̀ ó ń rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ mo sọ pé ajínigbé ó pọ̀ ń rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ráyọ̀tì nìkan má jò wáyé o Ahmed ọmọ Tinubu mo fi Ọlọ́run bẹ̀ ọ̀rọ̀ ráyọ̀tì mọ́jọ ọmọ ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ à ń jáde à ń ṣèhónú à ń jáde à ń ṣèhónú kò bá ìjọba rẹ̀ mú o kò bá ráwọ̀ yín mú o kò bá bú o Ọlọ́run dákun wá bá wa ṣe gbogbo ẹni tí ó bínú Ọlọ́run má jẹ́ ó bínú àwa lọmọ Tinubu àtó bàbá wọn jẹ́ àwa lọmọ wọn àwa lọmọ ránṣẹ́ wọn àwa lọmọ Ọlọ́run yàn tí àwọn pé káwa máa jíṣẹ́ ká máa bẹ́ẹ̀ láàárọ̀ ká máa bẹ́ẹ̀ lọ́sàn lórí Nàìjíríà Ọlọ́run dákun má jẹ́ ó dàrú ẹ wá gbọ́mọ̀ràn tiwa náà ètò ààbò ní òpọ̀ làwọn èèyàn fi ń pariwo ètò ààbò la nídìí ọlọ́pàá oríṣiríṣi sọ́jà oríṣiríṣi orúkọ oríṣiríṣi tí wọ́n jẹ́ security ẹ dá wọn lẹ̀ ẹ fún wọn lówó
ẹ dá wọn lẹ̀, ẹ jẹ́ kí ọlọ́pàá sọ́gbó kó wà káwọn àgbẹ̀ rínú oko lọ gbogbo nǹkan wálé wọlépo epo ẹni tí ọba rọ́kọ̀ gbé jáde ó gbẹ́sẹ̀ jáde ó lọ́n ṣàánú wa abajada awasa adaya kalamana sáfàlà karasata sangasa lórí Ahmed ọmọ Tinubu Ọlọ́run mo fẹ́ gba mọ́kà lọ lórí ọ̀rọ̀ rẹ̀ kódà wọ́n sọ di 20 million wọ́n á débẹ̀ wọ́n sọ di 100 million ẹni tí wọ́n bá ti pè tí wọ́n jákulẹ̀ tó ráwọn míì ń sunkún báyìí pé bàbá ọ̀nà ti pè máwọn báyìí bó làwọn ó ṣe báyìí àwọn náà sì fẹ́ lọ bẹ lọ́nbẹ ẹ sọ pé kọ́lọ́hún ànábì kó pè yín síbẹ̀ kó mọ́ pè yín lápèpà ẹ sì rí bi lọ ẹ sì rí bi lọ Ọlọ́run ní tú wa láti rí gbogbo ẹ̀yin tẹ́bi ń pa ẹ ní sùúrù ẹ dákun ebi ń jọ ń pa wá pọ̀ ni ebi ń jọ ń pa wá pọ̀ ni èmi ń tèmi nísìnyí ààwẹ̀ ọjọ́ mẹ́ta ṣe ẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ kínní mò ń fi ń kún láàrin ọ̀sẹ̀ ẹ̀yin a lè sọ pé kẹ́yìn náà máa ṣe ṣùgbọ́n ẹni sùúrù ẹni ó bá rí gàrí nínú oúnjẹ ni ẹni ó rọ́ gẹ̀dẹ̀ nínú oúnjẹ ni ẹni ó rí iṣu nínú oúnjẹ ni ẹ dákun ẹ já a ní sùúrù èyàn ò lè lóyún kó bímọ ńjọ́ náà èyàn ò lè lóyún kó bímọ ńjọ́ náà yóò padà dá mo rí dáadáa ní Nàìjíríà mo rí àánú Ọlọ́run ní Nàìjíríà ẹ jẹ́ abẹ lọ́hùn ẹ wálé àwọn ẹni Ọlọ́run kan ẹ wálé àwọn wòlíì kan ẹ wálé àwọn ẹlẹ́sìn kan àbáláyé tí wọ́n mọ Ọlọ́run pé ẹ wá kan ẹ jẹ́ kí gbogbo èèyàn jájọ bẹ lọ́hùn fún Nàìjíríà Ọlọ́run má ní wa lára o má hàn wá lé mọ́ wàláhùlà alákòótá bíláyà lè ilé àṣẹ. òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbódùn yìí kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè wa ẹ̀wọ́n ní kán gbọ́ kán sì mú lò èèyàn fún ìjọba wa Bọ́lá Ahmed Tinubu fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wojú Ọlọ́run fún nǹkan àbí kejì àbí ọ̀nà yín ẹ̀ ń wò pé báwo lọ̀nà yín ṣe fẹ́ rí ìfẹ́ báyìí tuntun lọ ẹ̀ tọ́ bàbá Alubarika Aworawo Agbaaye wá nílùú Ìgbódùn bíkíbi tẹ bá ti ń bẹ mẹ́sàn-án pẹ́ẹ́dẹ́ kòdù gàrò ìjábọ̀ tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbódùn junction bẹ̀rẹ̀ bàbá Alubarika tàbí kẹ̀pẹ́ 08023829492 08023829492 ire o àárí tiwa ṣe o ó tàbọ̀.